Hello, hello ẹ̀yin èèyàn mi o. Ó dà, ó dà bẹ́ẹ̀. Wọ́n ní nǹkan kí nǹkan tí olúkálùkù bá gbìn, òun ló máa ká. Bẹ́ẹ̀ ni, wọ́n ní ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ nígbà yẹn. Ó dàbí pé ìgbà tí Queen Naomi tó ń fún ní headache ní time tí ó fẹ́ kábíyèsí. Wọ́n ní kó tó kúrò láàfin. Bẹ́ẹ̀ ni, kó tó kúrò láàfin ìgbà yẹn. Kẹ mọ bí how terrible it was nígbà yẹn tó ń ṣe fún Naomi. Wọ́n ròyìn pé nǹkan tójú ẹ̀ rí. Ọ̀nà tí Naomi fi kúrò láàfin láì bojú wẹ̀yìn ní time yẹn, kẹ mọ̀ pé kiní náà lágbára. Kó tó di wípé gbogbo ẹ̀ ní kábíyèsí rí tó sọ pé òun ò ní jẹ́ kọ́mọ yìí kó jìyà gbé. Bẹ́ẹ̀ ni, kò ní jẹ́ kí Naomi jìyà gbé. Àṣé gbogbo repercussion nǹkan tí ó ń ṣẹlẹ̀, òun náà ní o. Repercussion ẹ̀. Wọ́n ní repercussion yẹn ti dé o. Àníṣípò. Repercussion yẹn ti dé nísìnyí o. Òun ní gbogbo wọn ṣe ń rọ̀nà ẹ́tàskẹ́tà sí. Orí afẹ́fẹ́ la ti gbọ́ o. Wọ́n ní bí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan òtítọ́ á bà. Bẹ́ẹ̀ ni. Ṣé ó yé wa báyìí? Wọ́n ní bá ṣe gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì pé àṣeyàn ogún ọdún máa ń gbóná jọin. Òun ló dífá fún nǹkan tí a ṣẹ̀ gbọ́ ní íńtánẹ́ẹ̀tì sí. Wípé wọ́n ní Naomi ìgbà tó fẹ́ kúrò láàfin ìgbà yẹn pẹ̀lú tara. Wọ́n ló fi sọ̀rọ̀. Ó sọ̀rọ̀, ó dẹ̀ sọ̀rọ̀, ó sọ kìkì ọ̀rọ̀ kan. Kò ṣépè o, ṣùgbọ́n sọ pé tó bá jẹ́ wípé gbogbo bọ́n ṣe ń fún òun ní wàhálà, gbogbo irọ́ tó ń pa mọ́ òun, gbogbo oríṣiríṣi tó ń ṣe mọ́ òun, wọ́n ló rí ìpọ́njú gan nígbà yẹn o. Ẹ̀tún wá, wọ́n ní ó sọ just a single word. Bẹ́ẹ̀ náà ni gbogbo wọn. Gbogbo àwọn tó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún òun, wọn ò ní lè rí. Ọmọ tí wọn náà ò ní lè rí ibi jókòó. Kò ní lè jókòó ní ààfin. Kò sí bọ́n ṣe lè fẹ́ oríṣiríṣi ìyàwó. Bóun ṣe rí ìpọ́njú, bọ́n ṣe fún òun headache náà ló máa fún un. Wọ́n ní bọ́n ṣe fún òun ní headache náà, olúkálùkù máa jẹ ẹgba tiẹ̀ náà ní ẹnì kọ̀ọ̀kan tí ì ṣe òun. Wọ́n ló sọ bẹ́ẹ̀ o. Kọ́mọ yẹn tó kúrò. So wọ́n kò kàn ní ṣépè bẹ́ẹ̀ tó sọ kìkì ọ̀rọ̀. Tó jẹ́ pé ẹ̀mí mímọ́ ti rọ̀ mọ́, ẹ̀mí mímọ́ ti dì wọ́n. Wọ́n ní bí ìwọ bá ṣe rere, ara kì í ha yá ọ bí. Kò sí bólúwa ẹ ṣe lè ṣe. Kọ́ lè parọ́ mọ́ èèyàn tó máa ṣe. Kò sẹ́ni tó máa na ọmọ báyìí. Wọ́n ní ò na ọmọ, ọmọ ń ké. Ó wá ní kó má ké. Mò ń nà ẹ́, mo ní kó má ké. Ó gbẹ́nu lọ́wọ́. Irú ọmọ wo náà fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún tí ọmọ ò ní ké? Ó di dandan máa ké. Òun ni irú nǹkan tí wọ́n ní Naomi rí nígbà yẹn. Wọ́n ló fi sọ kìkì ọ̀rọ̀ kan. Bọ́n ṣe fẹ́ kó òun rí ìdí jókòó sí ibi ọkọ. Kò sí ẹni tí ó lè jókòó tó máa tún rí ìdí jókòó nínú ààfin. Tó sọ wípé tó fẹ́ fi èrú gbà bùkún, gbogbo wọn náà dẹ̀ máa sọ́fẹ̀. Gbogbo àwọn ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nù bóun ṣe ń lọ yìí tó ń dà òun láàmú pé irú ọmọ ẹ̀ náà, òun náà máa kan jọ̀gbọ́n irú ẹ̀. Wọ́n lọ́mọ yẹn dẹ̀ sọ̀rọ̀ yẹn pẹ̀lú ìtara ó dẹ̀ lọ. Ó wá di ìsinyìí náà wá sọ wípé gbogbo ìrírí tó ń rí ní ààfin lóríṣiríṣi. Eku ò ké bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ, gbogbo nǹkan ṣàdá turn upside down fún wọn. Wọ́n náà ṣẹ̀ṣẹ̀ wá rí nísìnyí pé babaláwo wà tó ń wádìí lọ, tó ń wádìí bọ̀, kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Àṣé òun náà ló fi di pé kí Naomi padà tí gbogbo wọn sọ pé Naomi padà. Àṣé wọ́n rí nǹkan tán. Wọ́n mọ nǹkan tó ń rí o. Wọ́n náà mọ nǹkan tó ń rí pé Naomi padà ṣèdí àṣírí ṣẹ̀ tú.
wọ́n ní Naomi ti sọ̀rọ̀. Ọwọ́ Naomi ló jẹ́ pé tí wọ́n ti mú Naomi wá padà sáàfin ní gbogbo nǹkan máa tùbà tó máa túṣẹ. Lọ́ bá ní ìdí ẹ̀ nìyẹn pé kíni. Naomi gan ti gbàgbé, àwọn náà ṣẹ̀ṣẹ̀ wá wárí sí tó bẹ̀rẹ̀ sí ní sọ. Wọ́n ní gbọ́ Naomi, ó sọ irú nǹkan báyìí, ó ṣe irú nǹkan báyìí. Bí wọ́n á rán létí. Ah! 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 Ọ̀rọ̀ ọjọ́ kìíní àná. Ohun ò dédé sọ̀rọ̀. Nǹkan tó dùn òun, nǹkan tó ṣe fún òun tó dùn òun wọnú egungun tó dùn òun wọnú akínyẹmí ara òun ló ń fi tara sọ̀rọ̀. Wọ́n lóun ló ń ṣẹlẹ̀, òun ló ti ń jà rìnrìn. Pé kí Naomi kó mọ bó ṣe máa tún ọ̀rọ̀ ẹnu ẹ̀ ṣe o, tí ò fi ní affect gbogbo ààfin o. Kí ààfin kó lè tùbà kó lè túṣẹ. Wọ́n ní wọ́n sọ bẹ́ẹ̀. Wọ́n ní àìjẹ́bẹ̀ wọ́n ju abẹ̀bẹ̀ sí òkè nígbàgbà. Ibi pẹlẹbẹ ló máa mú jẹ o, ló máa fi lélẹ̀ jàre. Ǹjẹ́ ó tán bó kù? Àní àkọ́dá oró kò tó àdágbẹ̀yìn. Nígbà tó ń ṣe tán fún ọmọ yẹn ní headache tó ń ṣe, wọn ò tí ì rí nǹkan kan. Àfi kán ya yọ́nú sí, kán yọ́nú sí Naomi. Gbogbo àwọn tó ń sá eré kúbẹ́kúbẹ́ tó ní àforó àfọ̀rùn, wọn ò ní gbà, wọn ò ní ṣe, wọn ò ní mọ̀. Ó kù wọ́n kù. Ó kù wọ́n, ó yá. Kán bẹ̀rẹ̀ sí ní máa, wọ́n ní ẹni tí ò mọ ibi tégbè ẹ̀ ti là, ó máa sá àsálà rẹ̀ ni. Àwọn olórí kéékèèké tó ò mọ nǹkan kan, wọ́n kàn fẹ́ ṣe ra wọn. Ẹ wo bí gbogbo wọn ṣe ń ṣe làkàlàkàlà tó ń sá kúbẹ́kúbẹ́ nítorí Naomi. Wọn ò mọ̀ pé àdàbí jà ó jẹ̀pẹ́ lọ. Ẹ̀yin èèyàn mi, ṣẹ́yìn náà gbọ́ nǹkan tí wọ́n sọ wípé ó wà nílẹ̀. Bẹ́ẹ̀ ni, kò ní ṣàìṣe bẹ́ẹ̀. Béèyàn ò tiẹ̀ sọ̀rọ̀, béèyàn ò tiẹ̀ ṣe, ẹlẹ́dàá èèyàn máa jà. Ẹlẹ́dàá bí olúkálukú wa ṣe wà láyé yìí, olúkálukú ló ní ẹlẹ́dàá ẹ̀ tó ń jà fún. Tó dẹ̀ ní áńgẹ́lì kankan. Ẹnì kankan bá ṣe wà láyé yìí, Ọlọ́run ti yan áńgẹ́lì kankan fún ẹnì kankan. Tó máa bá a máa lé ètò burúkú àti búburú àti búburú. Ètò bá jẹ́ ìtọ́lọ̀ máa mú padà fún wa, a padà. Ètò bá jẹ́ tó jẹ́ ti èṣù, Ọlọ́run á lè jìnnà fún wa. Òun ni ẹnì kankan wa tá wà láyé. Tọ́lọ́run ti yan áńgẹ́lì kankan fún wa, tiwa tó máa wave nǹkan burúkú kúrò lára nǹkan tó ń bọ̀ ní sàkání wa. Ẹ̀yin èèyàn wa, kò jẹ́ bó ṣe jẹ́ o. Nǹkan tí mo rí ní íńtánẹ́ẹ̀tì ni mo ní kí n sọ. Ń gbé sí wa létí ká mọ bó ṣe ń lọ. Ẹ ṣeun. Bá mi subscribe, kí ẹ bá share, kí ẹ dẹ̀ bá like, kí ẹ dẹ̀ fi bá fi tó kù sí comment section. Kì í ṣe pé bóyá a kàn dédé sọ o, a gbọ́ ní o ní íńtánẹ́ẹ̀tì o. A bá wọn gbé o, kò dẹ̀ sẹ́ni tó wá gbé ìborùn fún wa o. Nǹkan tá a gbọ́ ní íńtánẹ́ẹ̀tì ń la sọ. Ẹ ṣé o. God bless you all. Amen.